Sunday Ìgbòho kí ló ṣe gangan ẹ mọ́ pààrọ̀ mi mọ́ lọ́ba dáràn ẹni tó wáá pa ìran oríṣiríṣiríṣiríṣi tó jẹ́wọ́ ẹ̀ tó kówó fún bílíọ̀n tẹ́ ẹ̀ bá fẹ́ ṣẹlọ̀ látara Sunday Ìgbòho ẹ dá ọmọkùnrin yẹn padà gbogbo ọ̀rẹ́ tí Fúlàní bá yín ṣe ọ̀rẹ́ pé yóò padà gbẹ̀mí yín kẹ́yìn ni àpẹẹrẹ kan lẹ rí wọn ìgbà Sunday Ìgbòho lọ sí Ìgangan àmọ́ gbọ́ pó pààyàn ń bẹ̀ ìjọba ilẹ̀ Yorùbá ẹ̀yin èèyàn pàtàkì ńlẹ̀ Yorùbá ó yẹ káàyè ni ṣebí wọ́n ní wọ́n gbé olórí ọ̀dọ́ Afẹ́nifẹ́re ní ìsìn ó ń kàn yín bọ̀ díẹ̀díẹ̀. ẹ tún kó àsìkò yìí ó gbogbo ẹ̀yin aráalé ọmọ Yorùbá ẹ já ronú òótọ́ ọ̀rọ̀ kan ló bòde látẹnu bàbá wa kan yìí ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ náà ló rí ṣé bó ti yóò rí náà nu Yorùbá bọ̀ wọ́n pé bójú ṣe rí rèé tá a fi jobi lọ́jọ́ ẹdẹ kí ni Sunday Ìgbòho ṣe gan ṣe bẹ́ẹ̀ nìkan ló jáde lóòótọ́ tó yọ bọ́ńbọ́ yìí lẹ́yìn bí ọgbọ̀n ọdún àti méjì tó sì wàá jẹ́wọ́ tí wọ́n tún kó bítíbitì owó fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí ni tó ṣẹlẹ̀ yín ìjọba wa ẹ já yiri ọ̀rọ̀ ìwò ẹ já gbé yẹ̀wò síra wọn kí ni Sunday Ìgbòho ṣe gan ẹ já gbọ́rọ̀ látẹnu bàbá yìí kẹ́lìbà bó bá jẹ́ gbà àkọ́kọ́ tí yín rè tẹ́ṣẹ̀ láǹfààní àti máa darapọ̀ mọ́ ìkànnì Àròyé TV ẹ láǹfààní àti subscribe ẹ tẹ follow button kẹ́ẹ̀sì bẹ̀rẹ̀ sí ní máa fọ́n bó ti yẹ fọ́n aago kélébé tó wà ń bẹ̀ gangan náà lẹ́ẹ̀fì mọ́ ní ọmọ tayín lólobó ní kété bá a bá ti ju àwọn fọ́nrán sórí ìlà yìí ẹ ṣeun o ẹ kú kalẹ̀ tẹ́ ń bá wa ká lọ. ọkùnrin ajìjàǹgbara ní Sunday Ìgbòho ẹ̀mí mélòó ló tọwọ́ rẹ̀ bọ́ tó ní àkọsílẹ̀ ẹ̀mú ẹ lè dànù ọmọ ìyá rẹ̀ ò lè gbà á lẹ̀ Nàìjíríà gbẹ́sẹ̀ lé àkáǹtì ẹ̀ ẹ béèrè pé kí ló ṣe gangan ẹ mọ́ pààrọ̀ mi mọ́ lọ́ba dáràn ẹni tó wáá pa ìran oríṣiríṣiríṣiríṣi tó jẹ́wọ́ ẹ̀ tó kówó fún bílíọ̀n tẹ́ ẹ̀ bá fẹ́ ṣẹlọ̀ látara Sunday Ìgbòho ẹ dá ọmọkùnrin yẹn padà ẹ fún ní amnesty tẹ́ ẹ sì gbẹ́sẹ̀ kúrò lórí dúkìá ẹ̀ ẹ̀yin lẹ́pẹ́ àwọn tí wọ́n lọ sílé ẹ̀ tí wọ́n ní àwọn agbófinró wọ́n make sure pé ẹ̀mí àwọn èèyàn bọ́ lé ẹ̀ ẹ̀mí èèyàn mélòó ló ti bọ́ látọwọ́ Sunday Ìgbòho níjọ́ tó ti ń ṣe ajìjàǹgbara mi ò mọ̀ rí ní ìbáwọ́ ṣe ajìjàǹgbara bó tiẹ̀ jẹ́ pé gbogbo ọmọ Yorùbá ló yẹ kó ṣe torí yà yìí tó gẹ̀ Fúlàní ni Babangida tó dá sẹ̀ríà f'Abíọ́lá tó tún jọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀sìn tẹ́ ń tẹ̀lé Fúlàní kiri àpẹẹrẹ kan lẹ rí yẹn o mùsùlùmí ni Babangida o mùsùlùmí l'Abíọ́lá o ọ̀rẹ́ ni wọ́n o à ń wí fún yín ní ìsìn ẹ̀gbọ́ ẹgbẹ́sìn lórí ṣe rí pé Fúlàní ò rán àyàn ó lè torí èèyàn kan pa odidi ìlú run ó lè torí dúkìá ẹyọ kan tó rí lọ́wọ́ ẹ̀ tó jẹ́ tiẹ̀ tí kìí ṣe tiẹ̀ ó lè fi pa odidi ìlú run yóò gbẹ̀mí ẹ̀ ní kò mẹ́rí ìtò fẹ́ gbà ló fẹ́ gbà gbogbo ọ̀rẹ́ tí Fúlàní bá yín ṣe ọ̀rẹ́ pé yóò padà gbẹ̀mí yín kẹ́yìn ni àpẹẹrẹ kan lẹ rí wọn ìgbà Sunday Ìgbòho lọ sí Ìgangan àmọ́ gbọ́ pó pààyàn ń bẹ̀ ìjọba ilẹ̀ Yorùbá ẹ̀yin èèyàn pàtàkì ńlẹ̀ Yorùbá ó yẹ káàyè ni ṣebí wọ́n ní wọ́n gbé olórí ọ̀dọ́ Afẹ́nifẹ́re ní ìsìn ó ń kàn yín bọ̀ díẹ̀díẹ̀ wọn rí nǹkan kan gbà lọ́wọ́ àwọn mẹ̀kúnnù mọ́ bí wọ́n bá gbé ẹbí ẹlòmíì ní ìsìn wọ́n á ní kán kúkú pa ni ìkòkò síjọ́ téèyàn ò ní kú ẹ̀yin tẹ́ ẹ pa ó ti kú nígbà tí ò sówó ìlú ọ̀dá ìlú ò rọrùn kò sówó kò sí nǹkan kan wọ́n tún jiyàn gbé ó ń kàn yín bọ̀ wọ́n yìí máa já àwọn ọmọ yín gbé ṣe bá ń pariwo kẹ́ ẹ ṣètò ààbò kò kàn yín owó tí yín yẹn ló kàn yín kẹ́ ẹ ṣáà ti rówó atakóró wọnú àdó wọ́n ní kì í kọ́ ọmọ kò lè kọ́ ọmọ ẹ̀wọ́ ẹ̀yin tí ń pa àwọn ọmọ tí ń travel kúrò lórílẹ̀‐èdè tẹ́ sọdọ̀ orílẹ̀‐èdè ìbànújẹ́ ọmọ Babangida mélòó ló ń gbé ìlú yìí kò sí ìmọ̀ ti ba ayé ìlú jẹ́ ọmọ Àbáṣà mélòó lẹ lè rí nílùú wọn bóyá tí wọ́n bá ń débẹ̀ ṣá àwọn tí wọ́n mọ iye property tí wọ́n ní
ẹlòmíì ló jogún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ nínú àwọn tí wọ́n ń bá wọn ṣiṣẹ́ níbi tó pọ̀ dé. Ẹni tó ń ṣiṣẹ́ wá dàbí ọ̀lẹ. Níbo ló yẹ kí Sunday Ìgbòho wà? Ẹ má ṣẹ́ lọ́run látara ọmọkùnrin yẹn o. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń gbógun tì í, ẹ jìyà láyé, ẹ jẹ lọ́run. Ẹ̀yin aláìmoore gbogbo yìí, ṣe bẹ́ẹ̀ ríṣẹ́. Àwọn tó ní kọ́ mọ́ pààrọ̀ ọ̀hún mọ́, ṣé ẹ rí ti Babangida àti Abiola mo tún wí? Àpẹẹrẹ ni o. Ẹ̀ ń bá Fúlàní ṣọ̀rẹ́, ẹ tètè dìde. Wọ́n fi wá ṣòṣèlú. Àwọn ò ní kí Fúlàní ó mọ́ rìn, ṣùgbọ́n kó má pa ìran wa mọ́. Àwọn tí ẹ ń bẹ̀rù pé ẹ fẹ́ wàhálà, tí wàhálà bá padà dé, wọ́n kúrò láàrin yín. Bí Fúlàní bá fa wàhálà, mélòó lọ́lọ́pàá mú? Ọmọ Yorùbá wọn ò tún mú. Fúlàní ló sì wá látọ̀dọ̀ ẹ̀ tó wá ba nǹkan ọmọ Yorùbá jẹ́, kò sì gbọ́dọ̀ sọ̀rọ̀. Ọmọ àlè lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin Yorùbá tẹ́ ń gbógun ti Sunday Ìgbòho. Olórí burúkú lọ́pọ̀lọpọ̀ yín pàpà. Aláìmoore àforesúni ṣe ni yín. Ẹlòmí àgò rádaràdá lẹ́dẹ̀ ń bá ká. Mi ò ń ṣe ẹbí Sunday Ìgbòho. Gbogbo ẹ̀yin alágbára ọmọ Yorùbá dà, ẹ bọ́ ọ̀tá ń gbàtẹ́ ní Sunday Ìgbòho ò ṣe dáadáa. Ẹ ló ń búgbá, ó ń bá wò. Ṣé èèyàn máa ń dá akọ́mọ́kù síbì kan ni? Ṣèyí ti wá dáa tán. Ẹ̀yin náà lẹ fẹ́ kó ọmọ Yorùbá sínú ogun, ẹ̀yin lẹ fẹ́ kó wa sínú wàhálà. Ẹ̀yin tẹ́ gbógun ti Sunday Ìgbòho. Ní kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kán má ṣe ààrẹ wọn, ṣùgbọ́n kán lo àǹfààní orí ààrẹ tí wọ́n wà, kán yọ ọmọ Yorùbá kúrò nínú oko ẹrú. Bẹ́rù Fúlàní bá ń bà wọ́n, kán tiẹ̀ jẹ́ àrí àpẹẹrẹ wípé àwọn fẹ́ràn ìran àwọn fẹ́ràn ọmọ Yorùbá. Wọ́n ń gbìyànjú. Ṣùgbọ́n tá a bá rí okùn tó fẹ́ dí erin lọ́nà, ṣe bí ẹ mọ̀ wípé tó ń terin lọ́jọ́ ń lọ ni. Agbára wà lọ́wọ́ yín ààrẹ. Àwọn pípù yìí, àwọn Fúlàní ò fẹ́ kẹ́ ẹ ṣe àṣeyẹ àti àṣeyege. Ó yẹ kẹ́yìn náà kẹ́ ẹ fi ṣe kàkà kíkú má jẹ sèse, kó fi ṣe àwàdànù. Níbo ni Babangida wà dé sí? Ó wà nílé ẹ̀. Tẹ́mi ọ̀pọ̀lọpọ̀ ti bọ́ lọ́wọ́ ẹ̀. Tẹ́mi orílẹ̀-èdè ti bọ́ lọ́wọ́ ẹ̀. Níbo ni Sunday Ìgbòho wà? Níbo ló yẹ kó wà? Èèyàn mélòó ló pa? Àkọsílẹ̀ mélòó lẹ rí? Ẹ má ṣàbòsí. Ẹ má ṣàbòsí o. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Gbogbo ọmọ Yorùbá alábòsí tó rò tọ̀rọ̀ tí ò sọ, ilẹ̀ ò mú. Babangida ọba ti dákẹ́. Ṣùgbọ́n bọ́lọ́run bá ṣe tán tó fẹ́ kéèyàn ó ṣẹ̀sín lójú ayé ẹ̀, ẹnu rẹ̀ ò ní dúró jẹ́. Bọ́lọ́run bá ṣe tán láti fi ojú alábòsí hàn fúnra rẹ̀ báyìí, ni ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ẹ wo Babangida tá à ń sọ yìí náà. Ẹ jẹ́ á wo ipò tí wọ́n wà lónìí. A fi yọ̀ wọ́n torí pé ẹni tí ò tí ì kú kò mọ irú ikú tó máa pa ọ́n, ṣùgbọ́n ayé lẹ̀san wà. Ayé lẹ̀san wà o. Bẹ́ẹ̀ bá wo olóyè Babangida, tọ́ Ọlọ́run dẹ́mi wọn sí ni bí aláìsí. Wọ́n jìyà ẹ̀ṣẹ̀ wọn láyé, ṣùgbọ́n gbọ́ Ọlọ́run wá sọ pé ìyà ẹ̀ṣẹ̀ yẹn ò tí ì tó ọ̀jẹ̀ sí. Ló bá tún ní kán mú báírò, kán kọ ìtàn ìgbésí ayé wọn, kán sì máa jẹ́wọ́ aburú tí wọ́n ti ṣe. Títí dìgbà tí Babangida ń ṣe ìfilọ́lẹ̀ ìwé yìí, Ọlọ́run ò fi hàn án pé ń bọ̀ wá ṣe ẹ̀sìn ni. Kò rí bí nǹkan kan. Ṣé mọ̀ pé ọ̀dájú èèyàn láyé, tí wọ́n bá ṣèkà lẹ́gbẹ̀ẹ́ fún èèyàn, kò ní rí bí nǹkan kan, á kàn ní ayé ń ṣerú ẹ̀ náà ni. Ó mà ṣe o. Ọ̀nà ọmọ orílẹ̀-èdè yìí, ọ̀nà lẹ́gba, ọ̀nà wọ́n lẹ́gba, ọ̀nà wá lẹ́gba. Ìgbà tó tún wá nà wá lẹ́gba tán, àwọn ẹgba ìrújú, àìráyè, ìfàsẹ́yìn, ọ̀bọ̀ ọrọ̀ ajé jẹ́.
gbogbo nǹkan ò lọ déédéé mọ́ látìgbà ayé Babangida, látìgbà June 12. Eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ, àmọ́ ọmọ èèyàn fọ̀hún bí ọmọ èèyàn mọ́. Ìṣòro tí Nàìjíríà ní lónìí ọwọ́ Babangida ló ti wá. Àròyé TV rèé, ẹ láìkì, ẹ sọ̀scribe, kẹ́ ẹ sì máa fọ́lọ̀. Òkè la wà téńté. There are lots of people out there suffering from terrible diseases like ulcer, stroke, kidney problem, liver problem, and many more. Don't be one of them. Don't die in silence. My brother, help me now. I beg, help me. Aha! With ginger herbal extract, get rid of infection, cancer, myoma, asthma, arthritis, rheumatism, diabetes, UTI, and many more. Liver problem, kidney problem, back pain, pie, hepatitis, prostate, and lots more. Also have Hero antiseptic herbal soap for skin infection, ringworm, acne, eczema, sunburn, blackhead, and skin bleach. Ginger herbal extract is not some chemical cooked in the lab. It is 100% natural and with no side effects. Distributors, agents, and vendors are needed nationwide with lots of benefits. Ow! Order yours or register now.